ìbéèrè kan táwọn ọmọ yorùbá tó tún ń béèrè ni pé bó bá jẹ́ wọ́n ń béèrè ni pé ṣé lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ náà. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ wọn sọ pé bó bá fi jẹ́ pé lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún, àfi kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó lọ tètè ṣe àtúnṣe ní kíákíá sí ọ̀rọ̀ ọ̀hún o, kó sì má ṣe fi ọ̀rọ̀ falẹ̀ nítorí pé kò ní dára kí olóòótọ́ kúkú sípò kà tàbí kí aláìṣẹ̀ kó máa jẹ ìyà tí kò ṣẹ̀. Ǹjẹ́ ọ̀rọ̀ wo gan làwọn ọmọ yorùbá ń sọ̀rọ̀ sí, ọ̀rọ̀ wo náà sì ń béèrè nípa ẹ̀? Ó máa ní ọ̀rọ̀ gbajúgbajà jìjàǹgbara fún òmìnira ilẹ̀ yorùbá ni olóyè Sunday Adéyẹmọ, ẹni tí gbogbo ayé mọ̀ sí Sunday Ìgbòho, pẹ̀lú bí wọ́n ṣe jẹ́ kó di bí agbẹnusọ Sunday Ìgbòho Ọláyọmí Kòíkì bó ṣe jẹ́ kó di mọ̀ pé bàtà tí ààrẹ àná ajagunfẹ̀yìntì Muhammadu Buhari tó bọ́ sílẹ̀, ó mà ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà tó jẹ́ ọmọ yorùbá lòun náà tẹsẹ̀ bọ̀ nípa ọ̀rọ̀ Sunday Ìgbòho, nítorí pé bí ìjọba Buhari bó ṣe rí Sunday Ìgbòho bí ọ̀daràn tí wọ́n ń wá tí kò lè wọ orílẹ̀-èdè Nàìjíríà tó tún gbèsè lé gbogbo owó náà àkáǹtì báǹkì ẹ̀, ó ní bẹ́ẹ̀ níjọba Tinubu náà iná sì ń ṣe ò tí wọn kò tí ì gbẹ́sẹ̀ kúrò lórí àkáǹtì Sunday Ìgbòho tí wọn kò sì tún lè jẹ́ kó wọ orílẹ̀-èdè bàbẹ̀ wá ní ìrọ̀rùn àti àlàáfíà. Ẹ rántí wípé lọ́jọ́ àkọ́kọ́ nínú oṣù keje ọdún 2021 ìní ìjọba Buhari ló lọ kọlù ilé olóyè Sunday Ìgbòho tó wà lágbègbè Sókà ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́, níbi tó ti fẹ̀mí èèyàn méjì ṣòfò tó tó fi òbítíbitì dúkìá olówó iyebíye tó bàjẹ́, tó sì jẹ́ pé níṣe ni wọ́n tún ń wá Sunday Ìgbòho bí ọ̀daràn lẹ́yìn nǹkan aburú tó ṣe fún yìí, èyí tó jẹ́ kí ọ̀pọ̀ àwọn èèyàn kan bu ẹnu àtẹ́ lu ìjọba Buhari, tó sì jẹ́ pé títí tí Buhari tó fi kúrò ní ìjọba níṣe ni Sunday Ìgbòho kò lè wọ orílẹ̀-èdè Nàìjíríà nítorí pé wọ́n kéde ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀daràn tó ń wá. Bẹ́ẹ̀ ni wọ́n sì tún gbẹ́sẹ̀ lé gbogbo àwọn owó tó wà nínú àkáǹtì ẹ̀, èyí tó túmọ̀ sí pé gbogbo owó tí Sunday Ìgbòho tó ṣiṣẹ́ ojú àgún ẹ̀ tó fi kójọ wọn jẹ́ kó lè jàǹfààní ẹ̀. Ṣá o, nígbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó gba ìjọba gẹ́gẹ́ bí ọmọ yorùbá, ọ̀pọ̀ èèyàn ló ti gbàgbọ́ pé yóò gbẹ́sẹ̀ kúrò lórí owó Sunday Ìgbòho tó gbé ẹsẹ̀ lé, yóò sì yọ orúkọ ẹ̀ kúrò lára ọ̀daràn, nítorí pé ọ̀pọ̀ èèyàn ló gbàgbọ́ pé Sunday Ìgbòho ṣe ẹ̀ṣẹ̀ kankan kò sì dáràn kankan, tí yóò sì tún jẹ́ kí Sunday Ìgbòho kó padà kó wá máa fi rọrùn gbé orílẹ̀-èdè bàbẹ̀. Ṣùgbọ́n pẹ̀lú ohun tí Ọláyọmí Kòíkì sọ gẹ́gẹ́ bí ìwé ìròyìn orí ẹ̀rọ ayélujára ní Sahara Reporters bá ṣe gbé jáde, wọ́n ní Oríyọmí Kòíkì fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sáwọn lọ́sẹ̀ tó kọjá wípé bọ́mọ ṣe sorí náà lábẹ́ Buhari ló tún ṣe sorí lórí Tinubu, nítorí pé wọ́n sì ń wá Sunday Ìgbòho, wọ́n sì gbẹ́sẹ̀ lé owó ẹ̀, wọ́n sì jẹ́ kó wọ orílẹ̀-èdè Nàìjíríà. Gbàrà táwọn ọmọ yorùbá kan tí wọ́n gbọ́ eléyìí ló mà ti ṣe wọ́n ní kàyéfì. Wọ́n ní ṣó lè jó òótọ́ ṣá, wọ́n ní ṣó yẹ kí Tinubu náà ṣerú ẹ̀, wọ́n ní bó bá jó òótọ́ kíá kí Tinubu kó lọ ṣàtúnṣe, kó yọ orúkọ Sunday Ìgbòho kúrò nínú àwọn tó ń wá, kó gbésẹ̀ kúrò lórí àkáǹtì ẹ̀, kó sì tún jẹ́ kó wọ orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n àwọn kan sọ̀rọ̀ pé ká má bu Tinubu, wọn ló ti ṣe dáadáa fún Sunday Ìgbòho, wọn lóun àti Sunday Ìgbòho ń sọ̀rọ̀ lábẹ́lẹ̀ dáadáa. Wọ́n lẹ́rìí táwọn gbójúlé ni pé bí Tinubu bíjọba Nàìjíríà bá ń wá Sunday Ìgbòho bí ọ̀daràn lóòótọ́, wọ́n ní kò ní jẹ́ kí Sunday Ìgbòho wá ṣòkú ìyá ẹ̀ kan tó wá dé ó jáde láyọ̀ àtàlàáfíà. Wọ́n lè fi hàn pé kò sóòótọ́ ọ̀rọ̀ nínú tí Ọláyọmí Kòíkì sọ wípé wọn ò jẹ́ kí Sunday Ìgbòho wálé nítorí pé Tinubu ò ti ṣe bó ṣe yẹ kó wọn yóò bá ṣe, àti pé kẹ́nikẹ́ni kó má ṣe bú nítorí pé bó ṣe jẹ́ kí Sunday Ìgbòho wá sí Nàìjíríà tí wọn ò sì gbé tó sì padà láyọ̀ àtàlàáfíà fi hàn pé Tinubu mọ nǹkan tó ń ṣe dáadáa.